kí yín kú dédé àsìkò yìí o níbikíbi tẹ́ bá ti ń wò wá. Orúkọ tèmi ni oníwàásù Ayọ̀dèjì Peter láti ìjọ First Independent Baptist Church ní Ilé Ifẹ̀. Inú mi dùn fún àǹfààní tá a ní láti fi mú ètò wa Oore Ọ̀fẹ́ fún ìyípadà wá fún yín ní àkókò yìí. Láì fi àkókò wa ṣòfò, mo fẹ́ ká gbé Bíbélì wa ká ṣí sínú ìwé Kọ́ríńtì kìíní orí 15 láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 10. 1 Corinthians chapter 15 verse 1 to 10. Ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ kìíní dé orí 10. Ǹjẹ́ ará, èmi ń sọ ìhìnrere náà di mímọ́ fún yín, tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin sì dúró, nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú, bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo wàásù fún yín mú ṣinṣin, bí kò sí pé ẹ̀yin bá gbàgbọ́ lásán. Nítorí pé síwájú ohun gbogbo, mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé a sìnkú rẹ̀, àti pé ó jíǹde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé ó farahàn Kéfà, lẹ́yìn èyí ni àwọn 12. Lẹ́yìn èyí ni ó farahàn àwọn ará tí ó ju 500 lọ lẹ́ẹ̀kan náà. Apá kan tí ó pọ̀ jù nínú wọn wà títí fi ìsinsìnyí, ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn. Lẹ́yìn èyí ni ó farahàn Jákọ́bù, lẹ́yìn náà fún gbogbo àwọn àpọ́stélì. Àti níkẹyìn gbogbo wọn ó farahàn mí pẹ̀lú, bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀, nítorí èmi ni ẹni tí ó kéré jù lọ nínú àwọn àpọ́stélì, èmi ẹni tí kò yẹ tí a bá pè ní àpọ́stélì, nítorí mo ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo rí bí mo ti rí. Oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ asán, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ. Ṣùgbọ́n kì í ṣe èmi, bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ti fún wa ní àkókò yìí láti fi mú ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín tá a lè kà. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kó tọ́ àwọn èèyàn lọ́kàn bí wọ́n ṣe ń gbọ́ ní àkókò yìí. Olùtùnú, mo gbàdúrà pé kẹ́ ẹ fi òye ọ̀rọ̀ yín kí ẹ fi yé wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Nínú ìwé Kọ́ríńtì kìíní tí mo kà tán yìí, mo fẹ́ gbà wá níyànjú láti ọ̀rọ̀ Ọlọ́run lórí àkọlé tí mo pè ní nípa oore ọ̀fẹ́. Nípa oore ọ̀fẹ́. Nínú lẹ́tà tí àpọ́stélì Paul kọ sáwọn ará Kọ́ríńtì, ó ń fi àpèjúwe bí òun ṣe mọ Kristi hàn wọ́n. Tá bá gbàgbé nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì, a rí pé arákùnrin wa Paul, Bíbélì sọ pé kí ni o, ó ń ṣe inúnibíni sí àwọn ìjọ, torí pé àwọn Júù, àwọn Farisí àtàwọn olórí àlùfáà, wọ́n mú Jésù Kristi, wọ́n pa, wọ́n kàn mọ́ àgbélébùú, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta ó jíǹde. Ẹnikẹ́ni tó bá wá ń wàásù nípa Kristi, wọ́n ó mú, tí wọ́n bá sọ lókò pa, wọ́n ó tì mọ́nú túbú tàbí kí wọ́n fìyà jẹ wọ́n, lẹ́yìn pé kí wọ́n máa sọ ọ̀rọ̀ nípa Kristi. Ṣùgbọ́n nígbà tí Paul tó gba ìwé àṣẹ láti lọ mú àwọn ọmọlẹ́yìn Kristi láti lọ fi wọ́n lé àwọn olùṣọ́ inú tẹ́ḿpìlì lọ́wọ́, lójú ọ̀nà rẹ̀ sí Damasku rẹ̀ ló ti pàdé Jésù Kristi, tí Jésù ní pé, Sọ́ọ̀lù, ó nira fún ọ láti ṣe kíni o, láti lòdì sí mi. Paul sì ní, Olúwa, kí ni kí èmi ó ṣe? Olúwa sì sọ fún un. Níbẹ̀ ló ti bá Ọlọ́run pàdé. Ó wá ń fi ìta ń pè ní testimony, ó ń fi ẹ̀rí hàn bóun ṣe mọ Kristi. So àkọlé ìwàásù tàṣálẹ́ òní ni pé nípa oore ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ túmọ̀ tí oore ọ̀fẹ́ ń jẹ́. Oore ọ̀fẹ́ túmọ̀ sí nǹkan tí ò tọ́ sí èèyàn tí Ọlọ́run fi fún yàn. Oore ọ̀fẹ́ túmọ̀ sí pé kí ni o, nǹkan tí ò tọ́ sí èmi, tí ò tọ́ sí ẹ̀yin, ṣùgbọ́n tí kí ni o, tí Ọlọ́run fi fún wa, tó san gbogbo gbèsè rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ tiwa, ó di kí ni, ó di ọ̀fẹ́. Ohun tá a ò ṣiṣẹ́ fún, òun ni Bíbélì ń pè ní ọ̀fẹ́. Paul ní pé nípa oore ọ̀fẹ́, nínú Kọ́ríńtì kìíní tá a kà orí 15 ẹsẹ̀ 10, ó ní pé ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń ṣàròyé pé Ọlọ́run, bó ṣe dá mi yìí, bó ni mo ṣe wá rí báyìí, bó láyé mi ṣe wá rí báyìí. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jùlọ tọ́lọ́run fẹ́ ká mọ̀ ni pé kí ni o,
níbi tá a wà tá a dé dúró yìí bó la ṣe débẹ̀ ìjẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé wa dúró ọ̀pọ̀lọpọ̀ ní dábàbí lọ́wọ́ ẹnìkan pé ìjọ onídàánilójú 100 pé tí ikú bá tiẹ̀ pa ojú ẹ̀ dé lónìí pé ó lọ sí ìjọba ọ̀run wọ́n ní pé nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run náà ni oore ọ̀fẹ́ Ọlọ́run náà ni kí wa mú adélé ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run kí ni Bíbélì fẹ́ ká mọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àkọ́kọ́ kí n tó lọ sínú ẹ̀kọ́ ti tàṣálẹ́ òní mo fẹ́ fi àwọn arákùnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n rí oore ọ̀fẹ́ gbà látọ̀dọ̀ Kristi ẹni àkọ́kọ́ ni tá à ń pè ní Noah nínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 8 ìwé Genesis orí 6 ẹsẹ̀ 8 ìwé ní pé ṣùgbọ́n Noah rí ojú rere lójú Olúwa nígbà tí gbogbo àwọn èèyàn ń ṣe búburú tí gbogbo àwọn ìdílé tí wọn ò gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n tí wọ́n ń ṣe bó ti tọ́ lójú tara wọn ìdílé kan ṣoṣo ló wà tó yẹ pé kí ni wọ́n rí ojú rere gbà lọ́dọ̀ Ọlọ́run ìdílé Noah bí ẹni pé ṣùgbọ́n Noah rí ojú rere Ọlọ́run ìdí nìyí tí a fi parẹ́ mọ́ ayé àkọ́kọ́ torí pé ojú rere Ọlọ́run gbà lóòótọ́ kò tọ́ sí ṣùgbọ́n Ọlọ́run fi kí ni ó fi hàn pé lóòótọ́ mo rí ọ pé ìwọ ló sì sún mọ́ òdodo jù láàrin gbogbo wọn ẹni ẹ̀kejì náà sì ní kí ni Mósè nínú ìwé Exodus orí 23 ẹsẹ̀ 12 Exodus orí 23 ẹsẹ̀ 12 bí ní pé Mósè sì wí fún Olúwa pé wò ó ìwọ wí fún mi pé mú àwọn ènìyàn wọ̀nyí gòkè lọ síbẹ̀ ìwọ kò jẹ́ kí èmi kí ó mọ ẹni tí ìwọ ó rán pẹ̀lú mi ṣùgbọ́n ìwọ wí pé èmi mọ̀ ọ́ ní orúkọ ìwọ sì rí oore ọ̀fẹ́ lí ojú mi pẹ̀lú nígbà tí Mósè dé ibì kan tó ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ti ń lọ ó dé ibì kan ó ní pé Ọlọ́run iṣẹ́ yìí ti pọ̀jù fún mi Ọlọ́run sọ fún pé kí ni mo mọ̀ ọ́ ṣùgbọ́n ní pàtàkì jùlọ ìdí tí mo fi yàn ọ́ ni pé torí pé oore ọ̀fẹ́ lórí gbà lọ́dọ̀ mi ẹ gbàgbọ́ pé ìdí tí Mósè fi sá kúrò nílẹ̀ Íjíbítì ni pé torí pé kí ni ó pa èèyàn ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run tó gbà lọ́dọ̀ Ọlọ́run ni pé kí ni Ọlọ́run pè padà pé kó má wulẹ̀ wò pé òun ti jẹ̀bi kó má wò pé kò sí nǹkan kan fóun mọ́ Ọlọ́run sọ fún pé kí ni oore ọ̀fẹ́ mi mo sì lè lò ọ́ fún ògo mi ẹnì kẹta tọ́lọ́run tún sọ ni pé kí ni ní Ẹ́sírà nínú ìwé Ẹ́sírà orí 9 ẹsẹ̀ 8 ìwé Ẹ́sírà orí 9 ẹsẹ̀ 8 Bíbélì sọ pé ǹjẹ́ nísinsìnyí fún ìgbà díẹ̀ lè a sì fi oore ọ̀fẹ́ fún wa láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run wa wá láti sálà àti láti fi èèkàn fún wa níbi mímọ́ rẹ̀ kí Ọlọ́run wa kí ó lè mú ojú wa mọ́lẹ̀ kí ó sì tún wá gbé dìde díẹ̀ nínú oko ẹrú wa Ẹ́sírà ó rí ojú rere gbà láti ọ̀dọ̀ ọba torí pé Ọlọ́run ṣíjú àánú wò Ọlọ́run sì gbé ọkàn ọba tó wà níbẹ̀ sókè pé mo fẹ́ káwọn ènìyàn lọ kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ kọ́ ilé mi tí ogun ti ṣe kí ni tí ó ti túká ẹnì kẹrin òun náà ni balógun ọ̀rún nínú ìwé Lúùkù yóò sọ pé kí ni nígbà tí balógun ọ̀rún rí ohun tí ó ṣe ó yìn Ọlọ́run lógo wípé dájúdájú olódodo li ọkùnrin yìí nígbà tá a kan Jésù Kristi mágbélébùú ìkan lára àwọn balógun tó wà ń bẹ̀ àwọn ọmọ ogun tó wà ń bẹ̀ tó jẹ́ lórí wọn bí èyí pé ní balógun ọ̀rún bó ṣe gbójú sókè yóò rí pé lóòótọ́ ẹni yìí kò ní ẹ̀ṣẹ̀ rárá bí ó sọ pé kí ni ó bojú wò pé lóòótọ́ ẹni yìí ọmọ Ọlọ́run ni mo fẹ́ kí n pàkíyèsí yín kan sí pé kí ni oore ọ̀fẹ́ Ọlọ́run ṣé kí n mọ́ tàn yín kì í ṣẹ́kù oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣẹ́kù bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ Ọlọ́run kì í dínkù bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ Ọlọ́run kì í tán oore ọ̀fẹ́ Ọlọ́run ó wà títí láéláé báwo la ṣe fẹ́ mọ̀ àkọ́kọ́ ẹ já òwe Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 8 mo fẹ́ fi àwọn nǹkan wọ̀nyí hàn yín nípa oore ọ̀fẹ́ Ọlọ́run sí ayé wa oore ọ̀fẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn wá ní oore ọ̀fẹ́ tó tó kí ni mo pé oore ọ̀fẹ́ tó tó ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 8 yóò sọ pé òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé aṣọ agbára mi ni pípé nínú àìlera nítorí náà tayọ̀tayọ̀ ni èmi ó kúkú máa ṣògo nínú àìlera mi kí agbára Kristi kí ó lè máa gbé inú mi oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe kí ni ó tó nígbà tá a bá ń la oríṣiríṣi wàhálà ìdààmú kọjá oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe kí ni ó tó fún wa láti fi lè là kọjá bí o mọ nǹkan tẹ́ ẹ bá mọ dojúkọ ní àkókò yìí bóyá o tẹ̀ yín wò pé bóyá ìṣòro ilé ọkọ ló ní ni o
àbí àìrọ́mọ bí o àbí ó tiẹ̀ ti ń wá pé ìwọ Ọlọ́run bó mo ti fẹ́ ṣe ìgbé ayé mi àbí iṣẹ́ lòun wá ṣé kí n mọ́ tàn ọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ó tó fún ọ láti fi la oríṣiríṣi ohun tó ń là kọjá. Pọ́ọ̀lù ní pé bó ni màá ṣe báyìí ìlera mi ò gbé nǹkan tí mò ń ṣe yìí mọ́ ara mi ò gbé nǹkan tí mò ń ṣe yìí mọ́ ó gbàdúrà Ọlọ́run ní pé wò ó Pọ́ọ̀lù oore ọ̀fẹ́ mi ó ṣe kí ni ó tó fún ọ nínú àárẹ̀ rẹ ìwọ ṣàgbọ́kàn lè má ṣe kí ni o máa mú ọ làjá ṣé kí n má tàn yín àkọ́kọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ó ṣe kí ni o ó tó fún ẹ̀yin àti èmi kò sí irú tá a bá lè là kọjá oore ọ̀fẹ́ Ọlọ́run ó ṣe kí ni o ó tó fún wa. Ẹlẹ́ẹ̀kejì oore ọ̀fẹ́ ńlá oore ọ̀fẹ́ Ọlọ́run tóbi gan tí bí sọ pé kí ni oore ọ̀fẹ́ ńlá ni inú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 23 Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 23 bẹ́ẹ̀ ni pé agbára ńlá ni àwọn Àpọ́stélì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa oore ọ̀fẹ́ púpọ̀ wà níbo lórí gbogbo wọn oore ọ̀fẹ́ tó ṣe kí ni o tó pọ̀ jaburata kò ṣeé kó oore ọ̀fẹ́ Ọlọ́run ó pọ̀ ẹ̀yin ò ní pé mo ti ṣàánú rẹ tó oore ọ̀fẹ́ tí mo ní fún ọ tó wá ti ṣẹ̀mí nísìnyí báyìí ó ti tán o ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sọ pé kí ni oore ọ̀fẹ́ tó pọ̀ ni àkọ́kọ́ ẹ̀wọ̀n ìgbà pé sọ pé kí ni oore ọ̀fẹ́ Ọlọ́run tó kèé dínkù bẹ́ẹ̀ ni kèé ṣe kí ni o kèé ṣe kí ni o kèé dínkù kèé tán ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí pé oore ọ̀fẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ sọ pé kí ni o oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe kí ni ó pọ̀ ó sọ pé kí ni yàtọ̀ sí pé ó tó ó sì ṣe kí ni o ó tún pọ̀ sí oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe kí ni o ó pọ̀ fún àwọn kí ni o fún àwọn àpòstélì níwọ̀n ìgbà tá a bá ń ṣe ìfẹ́ Ọlọ́run tá à ń bá yàn sọ̀rọ̀ Ọlọ́run yóò sọ pé kí ni oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe kí ni o yóò pọ̀ lórí ayé wa gẹ́gẹ́ bó ṣe kọ̀ lórí àwọn àpòstélì tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń jẹ́rìí àjíǹde Jésù tó bá fẹ́ kí oore ọ̀fẹ́ kó pọ̀ fún wọn náà kí ni ìwọ náà máa ṣe máa jẹ́rìí nípa Kristi máa wàásù ọ̀rọ̀ Ọlọ́run máa báwo ènìyàn sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta torí àkókò wa oore ọ̀fẹ́ tó pọ̀ sí oore ọ̀fẹ́ tó pọ̀ sí ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6 Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6 Bíbélì ní pé ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i nítorí náà ó sì wí pé Ọlọ́run kọ ojú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Àwọn wo ló lè rí oore ọ̀fẹ́ tó pọ̀ sí àwọn onírẹ̀lẹ̀ ọkàn àwọn tí ègbéraga oníkan wà ní ìtàwọn èèyàn ń kọ nísìnyí tán máa ń ṣe kíni o tán máa ń gbéraga bí wọ́n pé kíni o oore ọ̀fẹ́ ò sí fáwọn ọ̀yún torí pé kíni wọ́n ti ṣe kíni o agbéraga ni wọ́n. Ẹni tó bá fẹ́ kó oore ọ̀fẹ́ Ọlọ́run kó pọ̀ sí lórí ayé òun kí ló gbọ́dọ̀ ṣe o ó gbọ́dọ̀ rẹra rẹ̀ sílẹ̀ ó gbọ́dọ̀ rẹra rẹ̀ sílẹ̀ torí pé ẹni tó bá rẹra rẹ̀ sílẹ̀ lọ́lọ́run ṣe kíni o lọ́lọ́run ó gbé sókè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò fẹ́ rẹra wọn sílẹ̀ èmi kọ ẹ̀gbin o mo kọ̀wọ̀ sí èmi ẹnìkan wà bá sọ̀rọ̀ báwọn mo jù lọ ọmọ ọdún mélòó gan ni ọ̀gá ẹ̀ náà ní bá wí báwọn o ṣùgbọ́n bí ìtọ́kẹ́ ni o tó o bá fẹ́ kó oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ ṣé kí n mọ́tàn o gbọ́dọ̀ rẹra rẹ̀ sílẹ̀ o gbọ́dọ̀ rẹra rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà láti lọ sókè ni kí ni o láti lọ́ọ̀lẹ̀ ẹni tó bá fẹ́ lọ sókè o gbọ́dọ̀ ní kí ni o ó gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ yìí tá a fẹ́ gbin nǹkan ọ̀gbìn àkànkìn sábà jù látòkè kó a máa sùn lókè lóòótọ́ òkè ni èso rẹ̀ wà ṣùgbọ́n ibo láti gbé o a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ká gbẹ́ ihò ká fi síbẹ̀ torí pé kí ni o a ti rẹra wa sílẹ̀ kí ni ó jáde o èso náà ó jáde yóò sì mú irúgbìn tó pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ rí oore ọ̀fẹ́ tó pọ̀ sí Bíbélì ní pé kí ni o a gbọ́dọ̀ rẹra wa sílẹ̀ kò bá jẹ́ lẹ́nu iṣẹ́ wa ni o kò bá jẹ́ nínú ilé ni o ibikíbi tá a bá wù ká ti bára wa oore ọ̀fẹ́ lè pọ̀ sí fún wa tá a bá rẹra wa sílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin torí àkókò wa ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 17 Róòmù orí 5 ẹsẹ̀ 17 bẹ́ẹ̀ ni pé ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan mélòó li àwọn tí ó ń gbà ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi. Bí ìjẹ́ pé wá pé kí ni o ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ wà fún kí ni o fún àwa ẹlẹ́ṣẹ̀ tó ti rò pé kò sí nǹkan tóun lè ṣe òun ò lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà bí ìjẹ́ pé kí ni o ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ló wà fún ẹlẹ́ṣẹ̀ láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ní pé ẹ̀ṣẹ̀ mi gan tiẹ̀ ti pọ̀ jù gan ìrùpọ̀ náà lè dá ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀pọ̀lọpọ̀ ó ní pé ẹ̀ṣẹ̀ mi gan ó ti ga jù ẹnìkan ní pé ibi tí ẹ̀ṣẹ̀ mi pọ̀ dé tọ́nà bá fẹ́ jù mí tó wá ti mú mi báyìí tó wá ti jù mí báyìí
yóò kàn jù mí kọjá ọ̀run àpáàdì ní kàn bọ́ sọ́run rere ni. Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe fẹ́ pọ̀ tó bí wèé jẹ́ pé kí ni o, ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ wà láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Ní ti Bíbélì sọ nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 17 nìyẹn pé nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan lẹ̀ṣẹ̀ fi wọnú ayé lóòótọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ló wà nípasẹ̀ ta ni o, nípasẹ̀ Kristi. Oore ọ̀fẹ́ tó tó fún olè orí igi àgbélébùú, oore ọ̀fẹ́ tó tó fún kíni o, tó tó fún Pọ́ọ̀lù lójú ọ̀nà yẹn láti lọ sí kíni, láti pa àwọn Kristẹni, ó ń bẹ fún wọn náà o. Wọ́n pé ta ló lè nílò oore ọ̀fẹ́ yìí? Ẹni tí ò bá tí ní Kristi nínú ọkàn rẹ̀. Pé mo tiẹ̀ tí ń wò pé Ọlọ́run ò rí dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, ẹ̀ṣẹ̀ mi pọ̀ gan, ibi tẹ́ṣẹ̀ mi pọ̀ dé, ìyìn rò pọ̀ Ọlọ́run dárí jì mí, ṣé kí n mọ́ tàn ọ́, Ọlọ́run lè dárí jì ọ́ tó o bá yí padà sọ́dọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ó ń bẹ fún ọ náà. Ọ̀pọ̀lọpọ̀ kí ni o, ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ló ń bẹ fún ọ. Ṣùgbọ́n ní ìkẹyìn ṣùgbọ́n kí n tó parí, kí n ti rán wa létí pé àkọ́kọ́ mo sọ pé kí ni o, oore ọ̀fẹ́ ṣe kí ni o, tó tó ó ń bẹ lọ́dọ̀ Kristi. Lẹ́yìn oore ọ̀fẹ́ tó tó, oore ọ̀fẹ́ ńlá ń ṣe kí ni o, ó ń bẹ lọ́dọ̀ Kristi pàápàá. Lẹ́yìn náà kí ni o, oore ọ̀fẹ́ tó pọ̀ sí ó ń bẹ lọ́dọ̀ Kristi. Tá bá lè rẹra wa sílẹ̀, á rí oore ọ̀fẹ́ tó pọ̀ sí. Mo ti ní pé ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ló wà tó lè dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, tó lè dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Kò sóhunkóhun tó o bá àti lè ṣe. Oore ọ̀fẹ́ Jésù ṣe kí ni o, ó pọ̀ ju gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lọ, ó ga ju gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lọ, kò sí bẹ́ṣẹ̀ rẹ ò bá lè rí tó, kó ga tó bí ìsọ pé kí ni o, yóò wẹ̀ ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹgbọ́n tí Bíbélì sọ ni pé gbogbo ìṣòdodo wa bíi àkísà ẹlẹ́gbin ló ṣe rí. Ẹ̀mí bá kìí ṣe ẹlẹ́gbin ṣe rí, kò ṣe é lò rárá. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù ó ṣe kí ni o, ó ń wẹ̀ wá nù nínú gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo. Kí nìdí? Torí pé kì í ṣe ohun tó tọ́ sí wa ni. Níkẹyìn ẹlẹ́ẹ̀karùn-ún, oore ọ̀fẹ́ tó ré kọjá. Kí ni mo pé o? Oore ọ̀fẹ́ tó ré kọjá. Ẹ já wo ìwé Tímótì kìíní orí kìíní ẹsẹ̀ 14. Ìwé Tímótì kìíní orí kìíní ẹsẹ̀ 14. Bíbélì ní pé kí ni? Oore ọ̀fẹ́ Olúwa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Ó sọ pé kí ni? Oore ọ̀fẹ́ yìí kì í kàn ṣe oore ọ̀fẹ́ lásán. Oore ọ̀fẹ́ yìí kì í kàn ṣe oore ẹ̀ṣẹ̀ díẹ̀, kì í kàn ṣe oore ọ̀fẹ́ tó tó, àbí èyí tó pọ̀ sí, àbí èyí tó ṣe kí ni o, tó tóbi. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ó ṣe kí ni? Ó ré kọjá. Tá a bá fẹ́ pọn omi, tá a mú ike, tá a gbé sí abẹ́ ẹ̀rọ, tá a bá ń dà, tó bá ti kún kí láṣe, á mú mi sí. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ló ṣe kí ni? Ó tún ṣe kí ni? Ó ré kọjá, tó ń pé kí ni? Ó ń ṣẹ́dá lẹ̀ níbi tó oore ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ sí. Oore ọ̀fẹ́ Ọlọ́run kì í tán o. Oore ọ̀fẹ́ Ọlọ́run kì í tán o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sátọ Kristi wá fún kí ni o, fún oore ọ̀fẹ́, wọ́n sì rí gbà. Tí wọ́n náà bá tọ Kristi wá, wọ́n ló ṣe kí ni? Wọ́n náà rí oore ọ̀fẹ́ gbà, torí pé kí ni? Oore ọ̀fẹ́ Ọlọ́run ó ré kọjá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Pé ẹ̀ṣẹ̀ mi yìí ojú tí Kristi lè wẹ̀ mọ́. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wà rò pé aṣọ yìí ìrò pó lè mọ́mọ́, ó ti dọ̀tí jù. Rárá o, ẹ̀ṣẹ̀ wa kò sì bó ṣe fẹ́ pọ́n tó níwájú Kristi. Jẹ́jẹ́ mọ̀ pé oore ọ̀fẹ́ rẹ̀ ó ṣe kí ni? Ó ré kọjá gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Oore ọ̀fẹ́ rẹ̀ ṣe kí ni o? Ó ré kọjá gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Oore ọ̀fẹ́ wo ni? Oore ọ̀fẹ́ fún ìyípadà ọkàn wa. Oore ọ̀fẹ́ fún kí ni? Ìyípadà ọkàn èmi àti ẹ. Oore ọ̀fẹ́ láti fún ẹlẹ́ṣẹ̀ láti ṣe kí ni? Láti yí padà. Oore ọ̀fẹ́ fún ẹni tó ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn láti ṣe kí ni o? Láti gbé ọkàn lé kí ni o? Lé Kristi. Oore ọ̀fẹ́ láti ṣe kí ni o? Láti gbé ìgbé ayé onígbàgbọ́. Oore ọ̀fẹ́ tó ré kọjá ń bẹ fún ọ. Oore ọ̀fẹ́ tó ré kọjá ń bẹ fún èmi àti ẹ. Ìjẹ́ ìwọ ní Kristi, ìjẹ́ ìwọ sọ pé bóò ni mo ti fẹ́ ṣe wọ́n ti sọ pé ìlẹ̀ rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, jẹ́ kí n mọ́ tàn, ìwọ náà lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 àti 9. Bẹ́ẹ̀ ni pé kí ni? Nítorí oore ọ̀fẹ́ lé a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ó wá sọ ní ẹsẹ̀ 9 pé kí ni o? Kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ṣe kí ni o? Kí ẹnikẹ́ni má bàa ṣògo. Ó túmọ̀ sí pé kí ni o? Tó o bá fẹ́ rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, oore ọ̀fẹ́ wà fún ọ o. Àkọ́kọ́, o gbọ́dọ̀ ríra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Pé lóòótọ́ a bí mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ni. Bí ó ṣe pé kí ni? Nínú àìṣedéédé ni ìyá mi gbé lóyún mi, nínú ẹ̀ṣẹ̀ ni kí ni la gbé bí mi. Kò sẹ́ni tí ó dúró níwájú Ọlọ́run tí sọ pé òun ò tí ì ṣẹ̀ rí.
mo máa ń ṣàpẹẹrẹ yìí pé kí ni ta ni ò tí parọ́ nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lónìí? Kò sí. Kí nìdí? Torí pé ẹran ara yìí a bí wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ni. Tó o bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ, ọ̀run àpáàdì ló ń lọ, àbá àbí ọ sílé ìjọsìn, ò bá àti wọn fi gbogbo ayé ẹ̀ kó máa gbàdúrà, kó máa ka Bíbélì, kò yàtọ̀ sí pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, torí pé kí ni o? Torí pé a bí ọ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Kí ni ohun tí ó tọ́ sí ọ? Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ohun tó tọ́ sí ẹ̀yin àti èmi láti kú gẹ́gẹ́ bí kí ni? Ẹlẹ́ṣẹ̀, torí pé bá a ṣe bí wa, a bí wa gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ni. Kí lọ́nà àbáyọ? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run náà ni. Oore ọ̀fẹ́ Kristi. Oore ọ̀fẹ́ Kristi túmọ̀ sí pé kí ni o? Mo gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gbàgbọ́ pé ikú ọ̀run àpáàdì ló tọ́ sí mi. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ Kristi ni pé kí ni? Lóòótọ́ ohun tó tọ́ sí ọ ni, ṣùgbọ́n ìní fún ọ, màá fún ọ ní ohun tó yàtọ̀, ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 bí ẹni pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, bóyá a fẹ́ akọ o, bóyá o jíyàn dáadáa o, àbò jíyàn búburú o, bóyá oníwà tó dáa o, àbò oníwà tí ò dáa o, ní ọjọ́ kan ikú ó pa ojú èmi àti ẹ̀dẹ́, torí pé kí ni? Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí ó sọ pé kí ni? Ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ̀bùn ọ̀fẹ́ ni o, kò í ṣe ohun tá à ń sanwó fún, kò í ṣe ohun tá à ń ṣiṣẹ́ fún, oore ọ̀fẹ́ ni. Lóòótọ́ o, ó ná Kristi ní ẹ̀mí rẹ̀. Lóòótọ́ o, ó ná Kristi ní kíni o? Ní gbogbo ògo rẹ̀ láti ọ̀run tó fi wá sáyé, ló fi wá jìyà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ èmi àti ẹ. A ò ní àwáwí kankan o, torí pé oore ọ̀fẹ́ ni. Kìí ṣe oore téèyàn máa ń ṣe nǹkan míì láti gbà. Oore ọ̀fẹ́ ni o. Oore ọ̀fẹ́ ṣá, òun ni ìgbẹ́kẹ̀lé yìí tèmi o. Tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 56 52 070 38 06 56 52 070 87 68 21 22 070 87 68 21 22 070 55 30 74 92. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.